Africa Content TV. Gbogbo ìlú ìkẹ́lẹ́ erékejì wá lábàṣọ. Ni wọ́n kọ́ sí tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ẹni wá. Ẹni bá lọ ìjọba ìkẹ́lẹ́ erékejì bàṣọ. Lọ́wọ́ bá gbé níta. Bóyá lẹ́kọ̀ọ́. Bóyá lẹ́gbàá bóyá níbàdàn. Bóyá nílùú òkèèrè bóyá bàṣọ wá. Lọ́wọ́ bá jẹ́ wà ìkẹ́lẹ́ tó ń gbé làkújá. Àbọ̀ jẹ́ wà ìkẹ́lẹ́ erékejì tó wà l'Africa continent. Wọ́n tó jẹ́ wà ìkẹ́lẹ́. Lọ́wọ́ bá bẹ nílùú ọba lọ́wọ́ bàṣọ. Lọ́wọ́ bá sọ pé àwọn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó ló lọ́ bá dọ̀dọ̀ ẹ̀rọ̀bí ọjọ́ tó wọ́n ní. Ìgbà àti àkẹ́kọ̀ọ́ ìdí ara. Lọ́mọ tó ṣẹlẹ̀ ní òní bóyá àgbàká nínú ìkẹ́ni bí. Ìkẹ́ni ẹgbẹ́ náà rẹ̀ jú wá o. Ilé ọgbẹ́ sọ sábà ìdí ìkẹ́ni. Ìlú bàbá àwọn èèyàn jagan bá sílẹ̀ iná jáde ìtẹ́lẹ̀ ń sẹ́ẹ̀kọ́. Ìlú dára, kò ṣe tọwọ́ sẹ́yìn nínú ìjẹ̀bù lágbàáta àlàfíà. Ìjẹ́nìta kò ṣe kú sẹ́yìn ọ̀rọ̀ lábí. Ní gbogbo ìjẹ̀bù lágbàáta pátápátá. Kò ṣe fọwọ́ sẹ́yìn ìbáṣọ. Báàbá sọ̀rọ̀ ìjẹ̀bù, ìkànnì tẹ́lẹ̀ lágbàáta àlàfíà. Àgbàgbé tó lówó, bàbá yóò hògùn. Ìyá ìtún ní àá. Àgbàgbé tó lówó. Bàbá yóò hògùn. Nàìjíríà, ẹ̀rọ bẹ̀rẹ̀ lágbàdà àlàfo. Ẹ̀rọ lọ́wọ́ sọ́wọ́. Ìkẹ́kẹ́ ìrẹ́kẹ̀ta rẹ̀. Politicians, Allah praise grandfathers, Allah praise grandmothers, Allah praise musicians. Turn together together. Adéwálé Ayúbà ọ̀dọ́dọ́, mo sì rékìlì tọ́ ọ̀dọ́. Òṣùpá ọ̀dọ́dọ́ ẹ̀dọ́ ọ̀lọ́. Ìlú ẹ̀ láwọn ilé ìlágbára ọ̀dọ́ lọ́wọ́. Ìkẹ́kẹ́ òṣìṣẹ́ dárúkọ tẹ́ ẹ̀dá forúkọ wọn sí máa ṣe. Gbogbo wọn láti gbọ́nà yìí. Ó ní Fásitì, ó ní àdúgbò lọ́wọ́ gẹ́gẹ́ yìí. Ọba Ìkẹ́kẹ́
jọrọ nínú ìlú olórí prince and princess gbogbo ẹni jọrọ pátápátá ẹ̀yin ọmọ mẹ́rin ẹ̀yin alájà ẹ̀yin bàbá alájà ẹ̀yin oníṣẹ́ wa ẹ̀yin oníṣẹ́ oṣù ẹ̀yin ọmọ onímọ́tò àti wá gbogbo ìdáná ìrẹ́lẹ̀ ìrọ́lẹ̀ bàbá àkúrú lábàdà lọ́wọ́ wọn náà ló lọ ẹ̀kọ́ àkọ́ ọdún lọ. Wọ́n lè gbé àkọ́ni ìlú ọ̀hún jẹ́ ká ọ̀gbọ́n náà máa gbé tuntun. Yes, remember. See the power, this is Amata, Adeni, Abaton. Ola Ashe, Oya, Abaka, Hey, you Sokumi Aduni Aduni tẹ̀lé wúlò làbàkàyà làbẹ́ bá Adékùnrin yẹsùn mọ́yà. Ọmọ ọlọ́dún ní ọlọ́run ìpè ìpẹ́rẹ́ ìpè ìdùnnú nígbà àtàlà pé wọn nígbà máa bọ̀ wá sí. Fún olùgbàlà ìpè tí a dá ní bàbá pé ó pé kọ́ máa bọ̀ àṣírí lọ́wọ́ fún olùgbàlà àbí tí màmá ṣì ń fi sí ọmọ ọ̀tá wàrà lórí àbàtàn láì ṣe 25 years remembrance ṣọ́ọ̀bù abẹ́sán àwọn Yorùbá tó sọ pé olówó ọdún mẹ́ta ní òkú olóṣù oṣù mẹ́fà òkú ọlọ́mọ ọlọ́àbákàbá àti àtẹ̀yẹ sán ara ẹ̀rọ ọlọ́àbá. Ọ̀làwọ̀lẹ̀ first of June year 2024 àti wọn bíkì ẹ̀ ọ̀làwọ̀lẹ̀ ló múlẹ̀ lọ́wọ́ ní àwọn ọ̀dọ́ lọ. Ààrẹ méjì inú àdúgbò ọlọ́àbákàbá àti láwàá yìí. Àwọn ọmọ wa sán, àwọn ọmọ wa sán jọrọ, àlàáfíà, ayọ̀, ìlọsíwájú, àgbẹ̀jẹ̀ alábàdàbà àsìkò jẹ́ tí ọ, káàmù oṣù yìí lábàdàbà àsìkò ire, káàmù oṣù kẹfà, oṣù júùtù ní ọ lábàdàbà àsìkò láàárọ̀ pẹ́pẹ́, láàárọ̀ pẹ́bí. Gbogbo ọmọ ọba kọ́tẹ́ ó lè lọ́wọ́dọ́wọ́ àti gbogbo sí dáadáa nínú oṣù kẹfà ní díẹ̀ àárín oṣù àárín ọdún ajíwẹ́ 2024 ìrètí first of June ọjọ́ àkọ́kọ́ oṣù kẹfà ẹni àkọ́kọ́ ní gbogbo wa gbogbo dábàá gbogbo bí a bá lọ aṣíwájú ní àwọn olùwàwàwà àṣìlá. Ìkẹ́lẹ́ làwọn àgbò tẹ̀ ọ́.